Mo kí gbogbo ọmọ Yorùbá jákèjádò gbogbo ayé. Mo kí yín pẹ̀lú ìfẹ́, mo sì kí yín pẹ̀lú àdúrà ní ọkàn mi àti lẹ́nu mi. Gbogbo ìgbìyànjú yín lọ́lọ́run máa bless níbikíbi tẹ́ bá wà o. Àwọn ọmọ kéékèèké ṣẹ̀ṣì tọ́jú Ọlọ́run àtọ́jú wọn. A kó gbogbo yín padà pẹ̀lú ijó àtayọ̀ wá sílẹ̀ Oòduà gbàtà bá ní kọ́ńtì ara wa. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín fún gbogbo bẹ́ẹ̀ ṣe ń dìde sí ọ̀rọ̀ Yorùbá self-determination. Àwa Yorùbá wà ní danger gan o, ọ̀pọ̀lọpọ̀ nínú wa ò mọ̀. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀rọ̀ pé politics pé ká fi politics dá wọn lójú, ká win election, ká níwọ̀n win, ká dàrú mọ́ wọn lọ́wọ́, ká bàbá wa Awólọ́wọ̀ win ní 1959, win 1979, win 1983, wọ́n ní kò win. Abiola tún wá win, alàgbà wa Abiola náà tún wá win ní 1993, wọ́n tún ní kò win. So gbogbo wọn yẹn wọ́n ti wá rí wípé àwọn Yorùbá yìí ò ní ṣe tẹ̀mọ́lẹ̀ o, àfi tá a bá kúkú pa wọ́n rẹ́. So àwọn Fúlàní ti ń ṣèpàdé ó pẹ́ tí wọ́n ti ń kó àwọn Fúlàní mìíràn jáde tí ò kì í ṣe ará Nàìjíríà pé ká máa bọ̀ wá bá wọn suppress àwọn indigenous peoples tó wà ní Nàìjíríà, especially the Yorùbá. Ẹ má jẹ́ ká tanra wa jẹ o. Danger tó fèsì Nàìjíríà tó fèsì Yorùbá nílẹ̀ Nàìjíríà ó pọ̀ gan-an ni o. Ká má tanra wa jẹ, ẹ má jẹ́ ká sùn o. Díẹ̀ nìyẹn tí mo fi fẹ́ sọ̀rọ̀ self-determination struggle wa. Nígbà tá a bẹ̀rẹ̀ bí kékeré bí díẹ̀ náà ni. Nígbà tí mo bẹ̀rẹ̀ sí sọ fún àwọn ọmọdé, ẹ má bẹ̀rù, ẹ sọ̀rọ̀ síta pé ẹ fẹ́ country yín. Òfin ìjọba ayé fún yín ní agbára láti sọ, kò sẹ́ni tó lè mú yín, kò sẹ́ni tó lè fìyà jẹ yín. Táwọn ọmọ wa dẹ̀ jáde tán bẹ̀rẹ̀ sí sọ lóòótọ́ tó wá di nǹkan ńlá tí a dé gbogbo àwọn èèyàn wa ní diaspora táwọn náà dìde wọ́n sí tí gbogbo ayé dẹ̀ wá gbúrò wa. Ṣùgbọ́n Ọlọ́run lágbára ẹ̀, à ń ṣe press conference, à ń ṣe rally kéékèèké tá a lè ṣe, à ń ṣe ìpàdé oríṣiríṣi, à ń ṣe Zoom meeting tí gbogbo èèyàn máa wá láti gbogbo ayé àti ohun gbogbo wọn yẹn là ń ṣe ń gbà wọn yẹn. But Ọlọ́run ti rẹ́dì nǹkan tó máa sọ nǹkan tá à ń ṣe di ńlá. Nǹkan ibi tí ńlá yẹn dẹ̀ ti wá ṣẹlẹ̀ ni wípé ọmọ kan tó ń pè ní Sunday tó wá láti ìlú Ìgbòho tí àwọn èèyàn wá ń pè ní Sunday Ìgbòho, ó wá yọjú sí wa. Ọlọ́run ti kọ́ sí lára pé ọmọ yìí ló máa sọ nǹkan tá à ń ṣe ìdí ńlá. Wíwá tó dẹ̀ wá lóòótọ́, àṣẹ Ọlọ́run bẹ́ẹ̀ sí ṣẹlẹ̀ pé wíwá ẹ̀ wá sọ ìjà tá à ń jà náà di ńlá rẹpẹtẹ. Ó wá di pé tá a bá fẹ́ ṣe rálì kì í ṣọ̀rọ̀ 100, 200, 500, 1000, 2000 mọ́. Ó wá jọ̀rọ̀ 1 million, 2 million, 3 million. Ọlọ́run nìkan ló lè ṣe nǹkan tó tó yẹn. Ọlọ́run gbé Sunday wá, ó dẹ̀ wá sọ ìjàgbara wa náà di nǹkan ńlá rẹpẹtẹ. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ìdí ẹ̀ nìyẹn ńgbà tán sọ pé wọ́n mú ní Benin Republic tí èmi àti Professor Adéníran wà ní Benin Republic. Tá a fi decide pé we are going to stay here until we see him released. Ọlọ́run dẹ̀ ṣe ó gba àṣẹ, ó gba ìlérí wájọ́ yẹn. Sunday ti free. And Sunday ní àwọn ìwà tó máa ń yà mí lẹ́nu. Ọlọ́run mọ̀ọ́mọ̀ rán sí Yorùbá ni. Èké ní ìwà ìrẹ̀lẹ̀ tó ní ó ga jù, kò sí ẹni tí Sunday ò ní respect gbogbo èèyàn. Èkejì ó ní ìwà wípé ẹnikẹ́ni tó bá ń ṣe ọ̀rọ̀ ìjàngbara, ó ń sọ ṣèpàdé kan láìpẹ́ yìí. Ó ní gbogbo ẹni tóun bá ti mọ̀ pé ó ní ìfẹ́ sí ọ̀rọ̀ Yorùbá, gbogbo wọn lọ̀rẹ́ tóun o. Òun ò bá èèyàn kankan ṣọ̀tá kankan. Kò sẹ́ni kankan tóun lè sọ pé kì í ṣe èèyàn, pé èèyàn ní gbogbo ẹni tó bá ń fẹ́ kí Yorùbá ká ní òmìnira ara wa kúrò nílẹ̀ Nàìjíríà is my friend
and I'm close to all of them. Then ó tún wá ní ìwà kan tó ṣòro mọ̀ fún àpọ̀lọpọ̀ nínú wa. Kò sí nǹkan tó wà lọ́wọ́ Sunday tó tóbi tó láti gbé sílẹ̀ fún ìjà yìí o. Èmi bàbá yín mò ń sọ báyìí lẹ́sìn fún yín. Sunday á ta ilé ẹ̀. Á ta ilé ẹ̀ á ti tà á tán kó tó wá sọ fún àwa yòókù pé ilé báyìí báyìí ó ti tà. Tí ọmọ mi Dúpẹ́ Onítìrí náà tóun náà dé mọ́ eléyìí tá a rí lára Sunday ó tóbi bọ̀ àtúmọ̀ nǹkan tó Ọlọ́run tó fẹ́ gbé jáde léléyìí o. Díẹ̀ náà tí mo bẹ̀rẹ̀ sí bẹ gbogbo yín ẹ jẹ́ ká fà á mọ́ra ẹ jẹ́ ká bá ṣiṣẹ́ pọ̀ ẹ jẹ́ ká ṣe kíní kan. Ọmọlúkà ló kọ́ wá sọ fún mi pé àǹtí nǹkan jẹ́ Onítìrí. Mo ní mo mọ bàbá ẹ ṣùgbọ́n mi ò mọ̀ fúnra rẹ̀ torí ọmọdé ni. Ìgbà tó yá kí lorúkọ Káyọ̀dé Ìmọ̀lá òun náà tún wá ẹ má introduce ẹ jẹ́ ká gbogbo surround ẹ gbogbo nǹkan tó bá fẹ́ ṣe bá a ṣe surround Sunday níjọ́sí ẹ jẹ́ ká tún surround ẹ bẹ́ẹ̀ gbogbo yín wá jáde ẹ surround ẹ gbogbo yín pátápátá ẹ jáde. Mo dúpẹ́ inú mi dùn sí yín pé ẹ ṣerú ẹ o ṣùgbọ́n nǹkan tí ó wá kàn wá ṣẹlẹ̀ báyìí ni pé ọ̀rọ̀ ìjà ìgbára wa náà ó ti wá yí padà. Tẹ́lẹ̀ ó tọ́ra dá ẹgbẹ́ oríṣiríṣi sílẹ̀ àmọ́ ọmọ dá sílẹ̀ bẹ́ẹ̀ ni. Ìdí tá a fi dá sílẹ̀ ni pé tá a bá kóra wa jọ sí ẹgbẹ́ kan ṣoṣo easy fún ìjọba Nàìjíríà láti lè attack wa. Tá a bá ti pa ẹgbẹ́ yẹn rẹ́ ó ṣòro láti tún kó ẹgbẹ́ mìíràn jọ. Ìdí ẹ̀yẹn tá a fi decide ní ìbẹ̀rẹ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ẹni tó bá fẹ́ dá ẹgbẹ́ sílẹ̀ lọ dá sílẹ̀ ṣùgbọ́n a gbọ́dọ̀ ní the same purpose. Rivalry díẹ̀díẹ̀ ò lè ṣàìsí ṣùgbọ́n rivalry wa ò di nǹkan rẹpẹtẹ kò di nǹkan tá à ń bára jà tá à ń ṣépè fúnra wa sí. Ìgbà tó dàbí pé a fẹ́ máa ṣépè láàrin kan mo dìde mo ẹ má jẹ́ àṣẹ gbogbo yín ẹ̀dẹ̀ agree pẹ̀lú mi ẹ̀dẹ̀ obey nǹkan tí mo sọ a ò ṣépè mọ́ gbogbo ẹ̀ ń lọ. So ń gbà tí ọmọ mi Dúpẹ́ yìí tó dé inú mi dùn ó ní petition kó ké àwọn ọmọ kan ti ń ṣe petition yẹn lọ́wọ́ kó tó wá ẹ jẹ́ ká kúkú kó gbogbo ẹ̀ pọ̀ àti kó gbogbo ẹ̀ pọ̀ gbogbo á dẹ̀ ṣe òun ó máa ruwo yẹn pa dáadáa. Èmi bàbá yín dẹ̀ àti gbogbo yẹn yòókù á dẹ̀ sowọ́pọ̀ àwọn ọmọ kéékèèké fọ́n káàkiri. Àwọn ọmọ kan pè mí níjọ́ kan láti Burkina Faso mo ní kí lẹ̀ ń ṣe ń bẹ̀ lóru ní Burkina Faso wọn ní àwọn ọ̀rẹ́ wọn àwọn fámìlì wọn wà ní Burkina Faso wọ́n fẹ́ sign petition yẹn ìdí mo ní ìdí ẹ̀ lẹ́sẹ̀ lọ sí Burkina Faso wọ́n ní bẹ́ẹ̀ ni bí gbogbo wa ṣe wàhálà nìyẹn. Ọlọ́run nìkan ló lè mọyì owó tá a ná sí ìdí ọ̀rọ̀ 5 million petition yẹn táwa Yorùbá náà nìyẹn. Ọlọ́run nìkan ló lè mọyì owó tá a ná sí ìdí ọ̀rọ̀ 5 million petition yẹn táwa Yorùbá ná lọ́mọdé lágbà lóko lómi àdúpẹ́ àkójọ. Ṣùgbọ́n láti ìgbà yẹn ká dẹ̀ jókòó ká dẹ̀ wá máa sọ̀rọ̀ wa lọ ó dẹ̀ wá di wípé mi ò gbúrò Dúpẹ́ o. Mo ránṣẹ́ sí mo rán àwọn tó wọ́n máa ní àwọn kan àwọn tó surround bàbá wọn wo ló surround bàbá. Mi ò ní secret group kankan gbogbo yín náà ni ẹnikẹ́ni tó bá ti step forward tó bá lóun fẹ́ ṣe that's part of my team. Kò sí secret group kankan tí mo ní àwọn máa sọ̀rọ̀ pé àwọn tó surround bàbá ni ò jẹ́ ẹjọ́ ẹ má máa sọ bẹ́ẹ̀ tẹ́ bá pàdé ẹni tó ń sọ bẹ́ẹ̀ sọ fún pé kò mọ nǹkan tó ń sọ. Èmi ò ní secret group kankan tí mò ń keep pamọ́ fún yín o gbogbo yín lè yàn tèmi pátápátá. This is an open struggle of masses of Yoruba people determined to take their country out of Nigeria, and I'm, as your father, standing solidly behind you. Therefore, I have no secret friend. There is no secret group. Bó ṣe jẹ́ nìyẹn. Ṣùgbọ́n àwa di pé kí n gbúrò Dúpẹ́ mi yìí ẹ bá mi pé Fatai Ogunribido bá mi sọ fún pé mo fẹ́ rí Ogunribido try kò ṣeé ṣe Gani Alágbàlá bá mi sọ fún pé mo fẹ́ rí Gani Alágbàlá náà tún try títí
ẹgbà tó wá mo wá pé Sunday fúnra rẹ̀ Sunday o mo fẹ́ kó sọ fún Onítìrí pé mo fẹ́ rí èdè tí mo ti fi fẹ́ rí ò pọ̀ kì í ṣe nǹkan ẹpẹtẹ kan èkíní ìjà yìí à ń jà Ọlọ́run bless wa mo fẹ́ kó jáde kájọ sọ̀rọ̀ kí ni àwọn nǹkan tó ń ṣe kí ni ọ̀nà tí a fi lè jọ sọ̀rọ̀ pọ̀ bá a ṣe jọ sowọ́pọ̀ tá a sọ̀rọ̀ 5 million petition tó di nǹkan ńlá quickly yẹn is there something that you are doing that the rest of us need to contribute to? mo dún fẹ́ kejì tí mo fi ń pè ní pé èmi bàbá yín mò ń káàkiri mò ń lọ sọ̀rọ̀ sáwọn èèyàn káàkiri ayé mo fẹ́ kó mọ ibi tí mo ń bá dé mo fẹ́ kó mọ ibi tí mo bá dé èmi bàbá yín mò ń káàkiri mò ń lọ sọ̀rọ̀ sáwọn èèyàn káàkiri ayé mo fẹ́ kó mọ ibi tí mo ń bá dé mo fẹ́ kó mọ ibi tí mo bá dé gbogbo yín ni mo fẹ́ kẹ́ mọ ibi tí mo bá dé àwọn yòókù mọ ibi tí mo bá dé mo fẹ́ kó òun náà mọ̀ in fact mo fẹ́ kó mọ̀ torí pé òun dàbí leader láàrin wa mo fẹ́ kó mọ̀ pé ibi báyìí báyìí la bá dé so that a lè jọ protocol a lè jọ kó gbogbo ẹ̀jọ́ kó bá yẹ Yorùbá. She never came out to answer me o so gbà tí mo wá gbọ́ audio kan báyìí tó send láàárọ̀ àná níbi tó lọ sọ pé àwọn tí ò láyé àwọn tí ò yẹ kó láyé àwọn tó dẹ̀ ń sọ lẹ́ẹ̀mẹ́wàá lẹ́ẹ̀mẹ́dógún lẹ́ọ̀gbọ́n ọ̀nà ẹlẹ́yìn nípa àwọn tí ó pọ́ ọmọ mi Dúpẹ́ má ṣe bẹ́ẹ̀ kì í ṣe bá nọ̀nà má jẹ́ ká ṣe bẹ́ẹ̀ bó ṣe dé tá à ń yọ̀ mọ́ ẹ̀yẹn ni kò jẹ́ ká máa yọ̀ mọ́ ẹ̀ má pín kínní má jẹ́ kí kínní pín má jẹ́ kí àwọn èèyàn wa máa sọ pé ìgbà tó dé ló wá pín Ọlọ́run ò ní ṣorí tiẹ̀ bẹ́ẹ̀ o orí ẹ̀ ò ní ṣorí tó ń pín àgbò tó ń tú àgbò ni wá o àgbò làwa Yorùbá millions of people educated or not educated strong and weak rich and poor wise and foolish gbogbo wa we are united to liberate our Yoruba nation from Nigeria and God has made you a leader among us. Please come out and play the Dupe is just one of my girls, my Yoruba girls. You are very dear to your people. You are very dear to me. Má jẹ́ kí anything kó lè jìnnà sáwọn èèyàn wa o. Kò yẹ kí èébú àbí èpè of any Yorùbá man kó máa jáde lẹ́nu ẹ̀. You are one of our leaders o. Jọ ọmọ mi mo bẹ̀ ẹ́ ni o. Tó bá wà nípàdé téèyàn kan bá ń lérí pé àbí tó ń ṣépè àbí tó ń sọ̀rọ̀ tí ò gbákùngbé ó yẹ kó lè máa sọ mo wà bí I'm one of the leaders of this struggle kò yẹ kó máa ṣépè lójú mi kò yẹ kó máa sọ burúkú lójú mi pa any Yoruba person o ìkan náà ni wá we are one family that's the way I want you to operate mo bẹ̀ ẹ́ o that's how I want you to operate against it and let our people know that we are doing two things together. One is that anja bai láti gba country wa jáde kúrò Nigeria. The second thing ni pé I'm prepare ngbà tá bá ní pé ìgbà tá bá ní country wa tán it will be one of the best countries in the world and that within a short time we will be one of the most developed countries on earth. Those are the two things we must prepare for now. Therefore we need our unity. Let us unite. Mama gbọ́rọ̀ Nàìjíríà ti tún wa ká ti sọ̀sọ́kúsọ síra wa ti ń ṣe ìwà Nàìjíríà ìwà wòǹbíà ìwà irọ́ pípa ńláńlá ẹ jẹ́ ká mú kúrò láàrin wa ẹ jẹ́ ká ní làákàyè. Òótọ́ àwọn Fúlàní ń ṣe ogun against wa wọ́n lọ ń pe àwọn marabut wọ́n rí màlúù mọ́lẹ̀ wọ́n rí dídé èèyàn mọ́lẹ̀ káwa má bàa rí àárín ara wa fine ẹ jẹ́ káwa ní làákàyè. Tá bá ní làákàyè gbogbo ogun yẹn ò mean anything.
mo fẹ́ bẹ̀ ẹni Dupe ọmọ mi jọ má jẹ́ kí nǹkan kan ṣe ẹ́ kó má sọ̀rọ̀ ìbínú sáwọn èèyàn ẹ má sọ̀rọ̀ ìbínú sáwọn èèyàn ẹ o má sọ̀rọ̀ ìbínú sáwọn èèyàn ó lè jẹ́ pé o gbọ́ pé àwọn kan sọ kinní kan nípa wọ́n ń sọ̀rọ̀ nípa bàbá ẹ̀ náà jọ gbọ́ kí n sọ burúkú rí jọ gbọ́ kí n dárúkọ burúkú kankan rí sí ọmọ Yorùbá kankan bẹ́ẹ̀ náà ló yẹ kí ìwọ náà ṣe o ìjọ gbọ́ kí Sunday sọ burúkú sí ẹnì kankan rí mo fẹ́ kí ìwọ náà jẹ́ ẹni tí ò kì í sọ burúkú o ẹni tó jẹ́ pé tó o bá wà nípàdé ẹ̀rù á máa bàyàn láti sọ burúkú láti ṣépè tó bá wà nípàdé téèyàn kan bá ń sọ pé òun tún fẹ́ máa sọ burúkú ó máa ṣépè sọ fún wípé wọ́n ti pé mo wà ń bí one of the leaders of this struggle therefore lójú mi ò lè máa ṣépè fún ọmọ Yorùbá kankan o all Yoruba people are our people and we are united to take our country out of Nigeria and then to build our country into a great country in the world. Dupe okushe o, mo kí ẹ o, mo kí gbogbo ẹ̀yin yòókù o, mo kí gbogbo ọmọdé àwọn ọmọdé tí wọ́n ń ṣe wàhálà tí wọ́n máa wọnú gbó lọ pé àwọn lọ bá Fúlàní akọ ìbọn àwọn akọ àdá igi nǹkan wọn á lọ kó bá Fúlàní tó ń gbé AK-47 rifle dání nínú igbó máa wà pẹ̀lú yín o mo fẹ́ kí àwa tá a jẹ́ bíi leader ká rántí pé àwọn ọmọ kan nìwọ̀nyẹn o ojú wa náà ń wò therefore ojú wa tán wò yẹn kò yẹ káwa máa create division láàrin wọn o ṣe ló yẹ ká máa unite wọn pọ̀ o mo fẹ́ bẹ̀ ọ́ Dupe ọmọ mi wá join àwọn èèyàn they are your people. I don't say necessarily come and join me or anything. No, because I am ready to stand where I stand. That's where God wants me to stand. So that the Yoruba nation will be liberated in my time. But I repeat, you are just one of the Yoruba girls. Be one of them. Come out and be one of them. Unite your people. Work towards the unity of your people. Mo bẹ̀ ni o. Mo fi gbogbo nǹkan tí ó dá láyé mo fi bẹ̀. Ọlọ́run ayé ẹ sí o. Má ṣe pè fún ẹnikẹ́ni mọ́ o. Irú ọ́díò tó ṣe láàárọ̀ àná yẹn jọ ọmọ mi jọ. Mo bẹ̀ má ṣe irú ẹ̀ mọ́ o. Mo bẹ̀ ni o. Ọlọ́run ti fún wa ní country wa. Ó kù díẹ̀ ká gbà o Ọlọ́run á fún wa ní ọgbọ́n àti òye àti làákàyè láti lè rìn níwájú Ọlọ́run in such a way that nǹkan tó fún wa á lè rí gbà o mo dúpẹ́ o the Yoruba nation is a great nation we are a great nation in the world gbogbo bí tá a bá lọ làwọn èèyàn ti acknowledge pé these are a decent people we are a decent people o ẹ má jẹ́ kí ọ̀rọ̀ rẹ pé kì í ṣe party àwa tá à ń ṣe Yorùbá self-determination kì í ṣe party táwọn máa búra wọn ká máa ṣèpèlè àwọn káàkiri torí pé wọ́n wá ìbò àwa ò wá ìbò ní ìdí ọ̀rọ̀ Yorùbá nation self-determination wá ìbò nídìí ẹ̀ kò sẹ́ni tó fẹ́ di ìbò kankan nǹkan ṣoṣo ní gbogbo wa ń wá ìyẹn ni pé ká get Yorùbá nation out of Nigeria and then build our Yorùbá nation into a great country in the world that's all. Kò yẹ kí àwa máa ṣépè fúnra wa kò yẹ ká máa búra wa mo bẹ̀ ní Dupe jọ be the leader that you were when you arrived return to that and be one of our young people who are fighting àwọn èèyàn recognize as a leader be a leader for them for all not just one section be a leader for all. Ọlọ́run á fún ẹ ṣe Ọlọ́run á fún gbogbo wa ṣe o ó dàgbọ́ mo kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ẹ kú iṣẹ́ náà o. ibi tí ńlá yẹn dẹ̀ ti wá. I'm walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette.